Now yapping no. If you win this competition now, what you want use the money do? Do barbing salon for my family, I'll take a hit. You. Oh gosh, the man, so speaking loud. That are your own. If you win this competition now, what you want use the money do? Okay, I go use my own money buy colos, empower the whole youth for Nigeria. Okay. Hey, relax. And let the challenge begin now. Shut up, the Joes. Now me go first start. If you first start, you go collect the Joes. Stars will be like who they use serious song do. No say, better just shut up. Ogun kill now. Which I see never know. I go insult your father. Yeah, stars will dey like mosquito. Which kind of slippers you wear? Shey na Fulani slippers. I been na cotton slippers. So after I cry for you, you dey like who they use condom burn sef. I don't even know. Shey na serious song they take burn you ni. I know say na your papa. I know say na water spam they take burn you. Which kind of color be this? Instead of me to wear this one, I go wear Pampers. Ṣó ti tán tó fẹ́ sọ àtàwọn wèrè tó kó sẹ́yìn màtí ọkọ ṣé kó ní ti jọ dàrú pé ti ṣe wọ́n ti ń dàgbà lórí yín torí tí yín ò bá dẹ́rù wọn tó kó sẹ́yìn ìwé yín eléyìí ṣàlẹ́ tó fi sọ bí gbogbo wọn ṣe rí bí tòmátò tàn fọ́ sínú ẹ̀pọ̀ gbogbo wàá dẹ òráyà rí nǹkan àwọn ayé ẹ̀ wọ́n máa fi ògbójó náà bí ìrọ̀lẹ́ ẹ̀kan bí ni wọ́n sọ pé ń ṣe mistake lọ́sítà wọn pààrọ̀ yín mọ́ra wọn ni kò dùn iṣẹ́ lẹ́yìn tẹ́ mi lójú lẹ́ẹ̀kan tẹ́ ti nínú wáìtì tí yín ti yẹ tí yín ti bàjẹ́ tẹ́ sàpáàdì lẹ́nu bí ètò fi ń gbẹ́bọ̀ òru ṣọ́ọ̀fì ṣe yín àbẹ́ fi ṣe yàn ó wá wí sí o ti fi tòmátò sì fọ́ ṣé ènìyàn ó dúdú mẹ́ ẹ lọ́rùn ṣé o jáde láyé ni àbò padà sọ́run àwọn náà kó pátá ó ń ṣe ẹni àbò ń ṣe lómi òsú síwájú òsú sẹ́yìn wọ́n gbá nọ́mbà lórí ẹ̀ orí gòtólò ìgò Christmas ọmọ kéékèèké ọmọ ti gbàgbé òṣìdẹ́ndẹ̀dẹ̀ ló yẹ kó wọ òṣìdẹ́ndẹ̀ kan lómi tó ti ṣe ìwọ tán ọ̀rọ̀ ọmọ bíi olóṣì àṣìgbé ọmọ wọ́ọ̀dù wọn nọ́mbà ẹ̀yin ló jẹ́ pé ìlẹ̀ dá sílẹ̀ wo mú wọn ṣe ń gbéra bí ẹni tó fẹ́ báyẹ̀ ẹ̀sùn tẹ́ ẹ̀ mọ nǹkan tó ń ṣe ìwé tí wọn bí apẹ̀rin tó fi bàjẹ́ kò sí wàhálà èwo lókùn tó tún fẹ́ sọ tó ń wò bí ràkọ̀ràkọ̀ akọ ẹyẹlé ó yá mò ń gbọ́ ẹ̀. Ọ̀gá I no gree na me win who win ọ̀gá who win. Ó win. bóyá padà kó wá sọ mi ò lò sí kọ́ńdọ̀mù náà fi bí wèrè ìbálòpọ̀ mẹ́ta nìyẹn ẹ̀rí tó jẹ́ má jà kóòtù ayé wo bó ṣe ń lò. bóyá ọ̀gá bring my money. How much be this? Count on yourself. mo rò pé gbàdúrà ṣá mo rò pé wọ́n bá mi ṣe yín mo rò pé wẹ́ṣẹ̀ ìbànújẹ́ àmọ́ kákò bíbá yín ni mo lè wà ń bẹ̀ ẹ bá wọn bá ìṣeré ni tẹ́ ẹ wọṣọ òjò inú ẹ̀rùn ẹ ṣí èrè ni wọ́n tán wọn bí pópó ṣe wà lọ́wọ́ jíìsì náà ti fi yí rondo fọ̀ wọ́n bá akíló ìṣẹ̀lẹ̀ tẹ́ bá tún pàtó tó bá gba ilé ṣe máa kú ṣọ́ọ̀ṣì. Back to sender. Back to your sender for your family. Anything when you talk back to sender. Back to your family. Ṣé àfẹ́ máa nà mí níbi tí sọ̀rọ̀ tẹ̀yìn tí mo fẹ́ bú ṣìkú mo wà á gírò ni ṣe ti gbọ́ mi tí ìbúkọ̀ tí mo fẹ́ bú ẹ kọ́ fún ìsapò mùsùlùmí dégún máa kọ́ bá ti ń jẹ ni. Wait for what? Smell my armpit. Armpit tó ń rùn ẹ̀yìn tó pé gbàtàn bí wọn àwọ̀ ẹ̀yìn tẹ́ ní bọ́dí odò ẹ ṣí èrè tí ń ti bàjẹ́ oníṣẹ́ ní gbèrè lọ́rùn ẹ wò ẹ ta ló kù tó fẹ́ gba ẹ̀sìn àwọn àlẹ́ ta ló fẹ́ kò ní dáa fún yàrá yẹ everybody ẹ ń ṣe èrè. ẹ ká sàn án báwo ni. ẹ̀yin ni ẹ pè é. èmi náà ni mo pè ẹ jọ bàbá mi gbé gẹ̀ẹ́dẹ́ ilé ọ̀dọ̀ ẹ̀ tó ti yé ń sìn ó yá lọ wọlé sínú ọkọ̀ ẹ̀. ṣojú mi ṣálé wá kí ló ṣẹlẹ̀ kí ló wá ṣe lóòótọ́. ṣé mo mẹ́rin ni. o ò lè sọ̀rọ̀ sókè mọ́. mi mẹ́rin náà. àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni ṣé ó ń díta láìsí lórí ẹ̀. kí ló ṣẹlẹ̀. ṣé ó fẹ́ pè rẹ́ ń ṣẹ́ ni. tó mọ ni. má ṣe mọ kí mo ń bọ̀ o bàbá oníṣẹ́ nìlọ́rùn mo ń bọ̀ o. ṣé èpè bò torí ẹ̀ ti tù. bọ́ yọ̀rùn wọ̀ ọ̀rọ̀ nǹkan ṣé lójú. òwò wèrè. ṣálé wá ní ojú ayé ẹ ṣó lè fàwọn tí ò dára kó fi ṣe pé bí ojú bí ọmú bí abẹ́ ẹ̀kọ́ lọ́hún gbàtẹ́ kó mọ̀ mí rí. ní ká yé ẹ sáré bàjẹ́ pápá. Uber driver. ní ká sáré gbé ẹ lé gbókò má padà. àkí ló ṣẹlẹ̀ gan. bàbá ẹ má bínú o. wọ́n ní ọba wo gọ̀bí oníkílẹ̀ gọ̀bí gọ̀bí. bàbá oní ẹni sùn bàbá oníṣẹ́ nìlọ́rùn mò ń bọ̀ o. ṣé ẹni gbogbo tí mo ṣe láyé nǹkan ta kò lè tí mò ń kó Uber fún mi náà. mo ń ṣe Uber mo fi ń tọ́jú ọ̀tọ̀sán tòru olórí burúkú ẹ o wà lẹ́ni tó fẹ́ wa kọ̀ rẹ mọ́ o wá wẹ́n tí wọ̀run hàn hàn. ẹ wá gbà mí èlò la sọ́dọ̀ rẹ̀ ń gbà gan tí ń lọ débi túùsì ìwọ tó jẹ́ wípé mọ́lẹ́gì ló ṣe mí tí ẹ ti gbé Uber fún ẹ mi ò rò pé o gbádùn sá. ta ló sọ pé ọmọ ẹni tó ń bá ṣé wọ́n ṣe sọ fún mi pé Uber ló ń ṣe. ṣé wọ́n lọ sọ pé o ṣe wúkọ̀ sọ pé o ti ń gbé lóṣọ́ sọ pé o ń tẹ̀lé àdúgbò ọjọ́ lọ́wọ́ sọ pé o ti ń ṣaṣẹ́wó àdúgbò. ṣé wọ́n gbé gbádùn sá ó dé sọ wípé sọ fún ọ wípé Uber ló ń ṣe. kò sí wàhálà bàbá ilé o olórí àwọn ajá torí sí ìdájọ́ lẹ kó sọ́run torí yourself. kílẹ̀ yìí gẹ́gẹ́ kílẹ̀ jẹ́ gẹ́gẹ́ pàápàá tẹ̀ ká èmi tó o bá mọ̀ mi ò ní fi mí tàbá èmi ò fẹ́ mọ̀ yín mo lè rẹ mo lè pẹ́ jẹ
mi wá bẹ́ẹ̀ jáde ni mo sọ ọdún. fún ẹ o lè jẹ́ tòlótòló bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èmi ò mọ̀ èrò gbọ́gbádùn tá lẹ́yìn. èmi àgbà yahoo ló bá wí tí n bá di àwọn èèyàn sí ẹ wọ́n nà látàárọ̀ dalẹ́ ni. mo ti ẹ̀ ṣe bí èèyàn gidi yahoo ẹ máa gbó sí ọ̀rẹ́ nu arúgbó ní àtijọ́ yahoo ti bàjẹ́ tó ti paralyze ebi yahoo plus ló kú tẹ̀ ń ṣe ọ̀sẹ̀ gan ti tàn ẹ̀ tó kọ́sẹ̀ tẹ̀ ń wẹ̀ gan ó ti tàdí dànù ẹ̀yin gan tẹ̀ ń wẹ̀ gangan dà bàbá ọlọ́sẹ̀ bú. ìtẹ́ ọ̀dọ̀ kẹ́ bá. tálẹ́ ní tẹ́lẹ̀ wà ní tìtì ń tẹ́ lọ́rùn yín ẹ ní sùnà ká kọ́ sọ reality àtọ́ mẹ́kẹ́ yahoo àtàgbà yahoo ṣé ẹ sọ pé ẹ ti lọ sí pẹ́ ni. tani máa gbé eléyìí wo ìrọ̀lẹ́ ń pa yahoo ò lè parun. ẹ kàn ń ṣe ni ẹ olórí àwọn eléyìí. ìrọ̀lẹ́ ń pa yahoo ò lè parun. ó ti pẹ́ lẹ́yìn eégún. gbogbo tí ẹ rò òun kọ́lẹ̀ kúkú bá. ìrọ̀lẹ́ ń pa yahoo ò lè parun. ẹ ìpadà wà yahoo ò sí o. wo èmi ò bàbá yìí sọ̀rọ̀ o bàbá tí wọ́n kó sọ̀dọ̀ sí orí kéèsì sọ wá rí ngbà tí bá wá padà dé ilé mu ń lọ gbogbo tí mo rà sínú ìyá pátápátá àti ilé tí mo gbà fún àti ti bàbá àtìyá rẹ ọba wọn tàgbà. jẹ́ sọ kẹ́kẹ́kẹ́ ẹ ṣàlẹ́wà jẹ́ wá sọ fún ẹ ẹ tó ti kó di 6 lọ tẹ̀lé yìí. ta lẹ sọ bẹ́ẹ̀ fún yín. tó ti yọ sí. lẹ́ o. ìwọ náà wò látòkè délẹ̀. kí ló pè ọ́ ní ìsìn. tó ti yọ. kí ló kó kọ rẹ̀. ọbọ̀ ṣàlẹ́wà. irọ́ òfin bẹ̀sí ra abẹ́rẹ́ kún kọ̀nà pé bá ṣàlẹ́wà ni ọba fi bàtí rá kún. tó bá kó gbogbo ẹrù tó rà fún ẹ kúrò nù lé gbà wò pé eléyìí ò ní nǹkan tó lè ṣe fún ẹ wo màá rí sẹ́ẹ̀tì ẹ̀. àwọn ẹ̀lò bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ṣé nítorí ìgò ẹ̀yọkan tí ó rà fún ọ sọ̀ǹkan rẹ̀ búrẹ́dì tí wọ́n fọlé tí ọ̀rẹ́ tí ọ̀jẹ̀ mọ́ bá ń bí léèrè tó yẹ pé àbá àtìyá rẹ̀ ló bí ọ tẹ̀lé bàbá. tó bá ṣe pé orí ẹ fẹ́ yí padà síbí padà síbí. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ tani bàbá àbórí ẹ ti yí sọ ọba mi jà ní. jọba yín fà mí. kí ló wí. sọ́nàwó yín lọ́wọ́. mú bàmà ni ẹ èyí jí o dé mọ́ tí n bá mú ẹ. kí ló wí. tí bá fún ilé ẹ wá gbà ẹ má ti bẹ̀jẹ̀ jẹ́ ní ẹ gbà bẹ́ẹ̀. bó lè nà ọ́ pa. ẹ ló sọ bẹ́ẹ̀ fún yín ẹ má ti bẹ̀ gbẹ. àbórí ẹ yìí kéne ẹ wo rí ẹ Baba. wo rí ẹ Baba. ẹ 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 wo rí ẹ. Baba. wúbọ̀ wúbọ̀ Àgbàyàwó àgbàyàwó ẹgbẹ́ wàhálà ẹ̀rí wàhálà ẹ̀yin àti tani. Baba. 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 ó ní pé mo ti di ọ létí. ẹ̀yin àti tani. tí n bá lọ Baba. tí n bá lọ tí n bá jọmọ yín láyà ẹ máa sùkú ni ẹ máa wọlé ni ẹ̀yin àti tani. ẹ mọ nǹkan kan. Today is the conclusion of the case between Mr. Sanusi and Alabele food seller Mrs. Margaret, my lord. So, Mr. Sanusi, are you feeling much better now? Are you sure? My lord, I think it's okay now. I am Dr. Sangokunle Alanu èèyàn tí fi májèlé rò fọ́. Well, he was only suffering from a new disease called clonibia weriology that led to loss of his memory that made him abuse people anyhow. But I think it's okay. You can ask my colleague here. We work together. Oh, is your colleague? Yes. Àbọ̀bọ̀ àbọ̀yìn olúwa mi. Ìgbà ọ̀pọ̀dà lẹ́nu apàtẹ̀bí. Ìwọ má nira o, ikú pa. Ẹ dákun ìyá wa apàtẹ̀bí. Ibo lẹ ti tẹ̀, olùkọ́ àwọn olóbi yìí, wọ́n mi wòye gbọ́. Ọ̀dà kí ni wèrè ń yé ẹjọ́ yìí kí ló dùn fákí wọ́n sọ this now? Ọ̀dà. Ẹ má bínú olúwa mi o. Ó kọ́ tèmi ní Fágbèmí. Mọ̀mọ́ fá, wọ́n bí dídì iṣẹ́ Ifá yìí ni. Ṣé bí nǹkan kékeré ló ṣe arákùnrin yìí? Kẹ́sì máa wọ ìlú àwọn oṣù ló lọ. Ọwọ́ adébẹ̀ wọ́n ní ọmọ fà ọlọ́wọ́ ọ̀fà. Lábàfà ló di wèrè bíi tí mo náà. Ṣùgbọ́n mo ti gbé wèrè ara rẹ̀ dànù. Mélòó orú wọn mo ti wòsàn. Àwọn wèrè tọ́tọ́ ẹ kó ju tiẹ̀ lọ. Mélòó lára tiẹ̀. Ṣùgbọ́n gbọ́wọ́ díẹ̀ náà o. Ṣùgbọ́n lágbára lọ́rọ̀ Ọ̀rúnmìlà. Ifá bá yanjú rẹ̀. Ifá yanjú rẹ̀. Please, did you want to talk to me or you want to talk to my lord? Okay, go ahead. Say what you want to say. ṣé ẹ mọ̀ pé bí mo ṣe ń wò nínú yín bí mi tẹ́ wá dìbò sùkúùdì ìgò yìí náà ní lójoojúmọ́ ṣé èrò wúrà ní ẹ̀ parọ́ rẹ̀ rí olúwa mi àti wípé. Ìwé ayé bá wúlẹ̀ ọ̀run gbà. My lord, you can see, in this court, I'm only listening to what that I was not even know. Okay, you want to talk? Is it me or he or she? Is he? Okay. You can go ahead. You can talk. ẹ
ṣe rí bẹ́ẹ̀ solistic bí ẹ ti ń la abẹ́ ìlú tẹ́ wá ń làágùn bí ẹ ti ń bẹ lábẹ́ ọkùnrin àti wípé. ìṣẹ̀ṣẹ̀ làgbà ọ̀kárẹ̀. Imagine tí ọmọdé tó bá sọ pé stupid kó ń gbẹgbọn kúkú àgbà náà máa gbẹgbọn sí ti àmọ́ ìṣẹ̀ tọmọdé ni àmọ́ oríta ni you want to talk to me or see or àwọn tẹ́lẹ̀ ẹ̀gbọ́n ni. mo rò pé orí ẹ dàrú pẹ̀lú padlock èmi lè ń tàgàdá gbòdò fún ẹ yá wèrè ni. ẹ dákun ṣe gbólóhùn ẹ pé àbí òpè. gbólóhùn òfòwò. sóòdè èwo. èwo kí ni mo bá ọ sórí ọ̀kọ̀ọ̀kan ní fún yín kó lè bá a kárí sórí yín tiẹ̀ tó mu ta bí orógún àṣàrò tẹ́yìn ẹ̀pọ́n bí ìsàlẹ̀ jùlọ́ọ̀fù tó ọ̀sà àfàlẹ̀ tó wúlò wọ́n bọ́ àwọn olùsìlò mọ́tífítánì ǹdẹ́ ò sáwó sòsì wá sọ tó ọwọ́ ọ̀pá kan àbòlò fìràn fìràn ló fi rẹ́ gbogbo ẹ̀tẹ́ èdè lẹ́tẹ̀ ọwọ́ àti babaláwo ní ọ èèyàn 17 ló fún lówèrè gbogbo wọn àbí èsè bẹ́ẹ̀ àwọn èèyàn tó ti fún tó ọba tó ti àfihàn àwọn wèrè wọ́rọ̀ wèrè bí òwú láńtà kí ló dé tó ọba gbé mọ́ gbogbo ẹ dákun sẹ́fẹ́ máa fi nulẹ̀ kiri tó ọba tún ọ̀dọ̀ ọ̀pọ̀ dàkú ibú rí ọ̀dà fún obi ìhòògbọ́n èmi lọ́n bá sọ̀rọ̀ aláìlọ́gọ̀ lẹ́yìn bí ọmọ Abidjan. He was supposed to be. tó ọba tún sọ kankan dákun sọ ọkàwé tó ọtẹ́wọ́ bí ẹni ọmọ kú mọ́ lọ́wọ́ èjìká rẹ̀ bí akúnlẹ̀ gbégbá kọ̀sán àǹfààní kò wúlò wẹ̀ kẹ́rẹ́ wọn. kí ni ṣe ṣe ọdọ ẹwọ ọba ni àti ẹ̀kọ́ ọ̀rọ̀ mi làgbà tó ṣe ọ̀rọ̀ wa ni wọ́n ní ọmọ sọ ọmọ ọbẹ̀ sọ wọ́n ní ọmọ ọmọ ọbẹ̀ fà ọbẹ̀ máa dẹ́wọ̀ wọ́n fi kọ́kọ́. omi bẹ́ sú ẹ fún ọ olórí gbogbo lẹ́nu rẹ̀ ṣe ń dògìrì eléyìí wọ́ọ̀dúnra àwọn èmi lọ́nà bá sọ fẹ́ jáǹsán ni ìwà ń wòrò dúródó sí ti bálabàlá bí ẹni tí wọ́n yà láfíà rẹ̀ kò wúlò wájú kọ̀ sàǹfà lẹ́yìn dídúró rẹ̀ òtún bá. ọba tún sọ̀rọ̀ àwọn ìyá rẹ̀ ó gbé ọsìn mọ̀mọ́ sí ìparí ọ̀pọ̀ tèmi náà fọ̀ ní gbénú mi sórí bí wọ́n ṣe rí rádaràdà òsì yìí àbí èsè bẹ́ẹ̀ òòrì mú rẹ̀ sínú bí òbúkọ tí ó gùn ya rẹ̀ ń wò rárẹ̀ àdọ́sẹ̀nu bí ìkéèmù ti ń bẹ lẹ́yìn àmọ́ ẹnu wèrè tẹ́ kókó gbọ̀ngbọ́n mọ̀ mi tẹ́ tẹnu bẹ̀jẹ̀ wo ló tún tẹ́yìn ó wì ẹ tún sọ̀rọ̀ ó parí kó lè kárí. ọlọ́pàá oṣù wo ṣe tán náà wọ orí náà rẹ sí ilẹ̀kùn ọmọ ọ̀la láàfíà nìkan ẹlẹ́kùn sórí nǹkan wa ìyá wa nígbà ẹgbẹ́ máa lògùn òsì lẹ́kọ̀ọ́ lọ́sìn náà ẹgbẹ́ lògùn orí lẹ́kọ̀ọ́ ní bàbá yín sùn. ẹ dákun talókù tí ó sọ̀rọ̀ tún kùn nù mí o àbí èébú ń gbé mi lọ́kàn talókù tó tún fẹ́ gba tiẹ̀ ọ̀yà. We are complete, sir. Now for this court o. So this man go cheat me go scot free just like that. mo rò bó ìjà wèrè kóòtù làdá ẹ má gbẹ́jọ́ tó lẹ́sẹ̀ ńlẹ̀ tó lè kọ́ yé sí pírọ́blẹ́mù wá sí kóòtù olúwa mi is sending to you. kí ni tolúwa rẹ̀ ń wò bí ẹni tí wọ́n tẹ̀wọ̀n kóró ọmú àsọ̀rọ̀ tolúwa rẹ̀ ṣe ń wò ni babaláwo kí ló dé kí ló sọ̀rọ̀ lọ́wọ́. ó jẹ ìwọlé. baba mama mo fẹ́ gba 100 million owó ìfàsìkò mi sọ kí ló dé tó ń jẹ́rìí lẹ́nu rẹ̀ sẹ́nu ẹni tí ṣe búrẹ́dì gbóná ni. Okay, no problem. Barrister will say. barista kọ̀ọ̀kan ní tí ìwọ ní sẹ́tù ẹ̀ kí n tèmi ẹ̀yìn àtàwọn awonikẹ́ sẹ́tù wọn. kú bẹ́ẹ̀ mọ̀ bí ẹ̀bẹ̀ mọ̀ dákùn ìlú náà fi kọ́ sí àwọn ọkọ̀ tó ní ìfúnlówó adúgbò. ẹ̀yin tí a lọ sọ bẹ́ẹ̀ fún yín a lọ sọ bẹ́ẹ̀ fún ọ ìwọ gan ẹ̀ ọ̀sọ́ àkùsọ̀ pé wà ń kọ̀bọ̀ sọ pé. ẹ kúmọ̀ lọ wá o. ọ̀gbà ìyálájé gbogbo federal bó ní sàjẹ́ wa kí ló fojú mẹ́ kí ló fa kí ló ṣẹlẹ̀. kí ni ọ̀fà kí n lejú mọ́ yín ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tẹ́ ń ṣe tó ẹ pé bẹ́ẹ̀ bá ti fẹ́ da tọwọ́ yín lẹ̀ tẹ́ ẹ ń wá bí tẹ́ ẹ dàtọ̀ sílẹ̀ mọ̀ náà àyín tẹ́ ẹ mọ̀ bọ̀ àmọ́ tẹ́ ẹ bá ti ṣe tẹ́ ẹ fẹ́ ṣe tọ́ báyìí bí àkùkọ adìẹ ni ẹ gbọ́ pẹ́pẹ́pẹ́ báyìí àwọn ọmọ gángbà mi ẹ̀ ní mọ̀ fún wọn kọ́ bọ̀ yín wà mọ́ lé yín kiri yín mọ̀ béèrè owó ká kò yóò rí bẹ́ẹ̀ rárá. ìyálájé ṣé bí nítorí pé ẹ pè mí mo fi wádọ̀ yín sí alẹ́ ẹ lọ́mọ ni kò sí táwọn èèyàn pààrọ̀ nú ayé ẹ jẹ́ n sọ tọrọ fún yín a máa pààrọ̀ aṣọ a máa pààrọ̀ bọ́ksà ayé ẹlòmíràn pààrọ̀ ayé ara rẹ̀ ìyálájé ẹ pààrọ̀ ayé yín rárá láàrin yìí o òkìkí yín ti kan ó kọ yín sì ti bàjẹ́ tó pé ó kọ yín ò wúlò fún yín gan wọ́n ní ìyálájé wọ́n ní ìyálájé òsì wo láyé ijó òní wọ́n sọ pé ibi tó sọ̀rọ̀ yín dé wọ́n ní ìjọba àìdùntalẹ̀ bá lọ kì í tún sí ìjọba yìí kẹ́ẹ̀lì mú ibi tó kọ yín tọ́jú ó kọ yín ò wúlò fáwọn èèyàn lórílẹ̀‐èdè mọ́ wọ́n ní tó pé kí ni ìyálájé gbogbo àwọn ọmọ tó wà ń bẹ ojú tààrí náà ni pé wọ́n ti di ìṣẹ̀kùsẹ̀ wọ́n ti dọjà alẹ̀ wọ́n ní àwọn olè máa rẹ́rọ̀ fọmọ ìdí táwọn èèyàn fi wádọ̀ yín mọ́ nù. kẹ̀sì mo wá wò ó àwọn aláyé pinyìn kí aláyé bàjẹ́ náà ń sọ bẹ́ẹ̀ o wọ́n ń ba tira wọn jẹ́ láìsè tèmi nì sẹ́mi pé kò sí bẹ́ẹ̀ dòsè lógo láyé báyìí tí ò ní ló ń lara lẹ́gbẹ̀ẹ́ wọ́n ń bínú ògo ni tó lọ́mọ̀ pé mi ìyálájé kan báyìí ìlú wa ìkan ni àwa ń tà ní àsìmọ̀ tà ọmọ tí mo sì ń kó káyì
ọ̀nà snake ń gbogbo òlú yìí. ṣé ẹ ti lọ́mọ ni. irọ́ ni. ọmọ tí mo kó ti ra. ẹ ti lọ́mọ. ọmọ tó snake. ẹ jẹ́ ń rí ẹ kí n bá yín ròyìn fàyè pé ẹ ti kó tuntun dé. mọ́níjà bí mo parọ́ ni. mọ́níjà. kó máa dàbí gbàdúrà pé tẹ́tí bí ọ̀kadà sọ ni kò sí rọ́ọ̀nù ọ̀kadà sọ. ẹ pè wọ́n wá kán rí. Àwẹ̀kẹ́. ó ìyá wa. ó kọ kí náà pè náà. Àwẹ̀kẹ́. mọ́níjà lè pe ìyá wa ní ń pè. Àwẹ̀kẹ́. Sisi ọ̀kì. ìyàwó ẹ̀kú ìyàwó sáré bí mo ṣe wà yìí mò ń ṣe yáàtì. ẹnu òfófó. You dey use your function to play. Sisi tó sì wọ́n náà máa gbẹ́yìn o tẹ̀lé o báwo wọ́n torí ẹ̀ burú o tẹ̀lé wọn. ìwọ bọ́ báyìí sún báyìí. Ṣébẹ̀ ṣe ń wò mí ọmọ sìn ni mi kí n rẹ́ mi. Bí mi ṣe wà mo lè ṣe lórí agolo. Ìdè smoke igbo. ṣé tó mú báyìí ọwọ́ ìmọ̀ọ́sẹ́. Angolos. Mo ní kẹ́ẹ̀pọ̀ àwọn opó jáde àwọn ọlọ́mọ mẹ́sàn-án ìmèrè my S7 mo ń béèrè àwọn tẹ́lẹ̀ ẹ̀sẹ̀sẹ̀ kú wá. no sì wá sọ lógo throwback. Wà á dé rubbish. wèé ṣe blackberry wèé ṣe mo sọ la yóò gbàgbé àwọn eléyìí. Ta ló sọ bẹ́ẹ̀ fún yín nígbà tí ọkọ bẹ̀rẹ̀ lórí orúkọ kọ́ṣọ̀ tẹ̀ tí ń pàwẹ̀kẹ́ tẹ̀ tí ń fowókọ èèyàn wo oko ẹyẹ Sisi ọ̀kìn mo ti mọ̀ pé ẹ ti ń si èrè o ẹ ti yàgàn nù ṣọ́ọ̀bù yìí o. nígbà tẹ́ wàá tiẹ̀ wá wẹsẹ̀ sórí burúkú ọ̀sẹ̀ ẹlẹ́wẹ̀ ni ẹ kọ́kọ́ mu láti tọ́ ẹ̀wò bó ṣe múra bí òkú ẹ̀yin náà ẹ̀wò tí wọ́n ti sí ọ́lá wọ́n mọ̀ sí orílẹ̀-èdè láì tí ì kú yọ ọjà kúrò nínú pósíkẹ́mì tó bọ́ra rẹ̀ àwa wíta ìwé ní ìsìn ẹ̀wò búrá àtọwọ́tọ̀ sálẹ̀ ní tó tiẹ̀ wà bá mi lọ́kàn jẹ́ ju ẹ wá lẹ́nu òrùfẹ́ bó ṣe rí olórí àwọn mọ́fẹ́ tí sẹ́kàrọ̀ wáìsì lè fi ń para ni ó ṣe arí bàlàbàlà bí gẹ̀tẹ́ jí òmu nǹkan oṣù báyìí ẹ wò bó ṣe rí wọ́n wá rí bí okun náà tí wọ́n lọ sí ọjà mọ̀ ń bọ́ o ẹni kí ló ṣe mọ́nẹ́jà tẹ yanu kalẹ̀ lórí àwọn gírètè símbò tẹ́ wúlò. ẹ ń ba mákẹ́tì jẹ fún mi nìyẹn. sẹ́ ẹ lọ́jà àrè tẹ́lẹ̀ ni ẹ dákun mọ̀ ń bọ̀ ńlẹ́ o Sisi ọ̀kìn kó dùwùrì bí ìjà ṣe ẹran ẹ dákun sọ́ọ̀mọ́ lélẹ́yìí ẹ̀yin náà wo gèlè rẹ̀ bí apatẹ́rì ọjà tí ó wúlò tí wọn ọ̀nà mọ́ kọ́ wá dùn mí Àwẹ̀kẹ́ dákun sọ́ọ̀mọ́ ọmọ rẹ̀ ti ya wèrè ni tó fi wá fi ya ẹlẹ́kọ̀ọ́ mọ́ farúgbó ọ̀rá so lóso mo bí ọ léèrè ni ọ wà rí ibi tọ́ lọ mọ́ o tún wá lọ́rọ̀ yẹlẹ jẹ́ mọ́bìnrin gómìnà mẹ́tàlélógún lọ́rùn ẹgbẹ́ yìí náà kọ́ gbogbo ẹ̀kọ́ ẹsẹ̀ mẹ́tàlélógún dẹ̀ yọkan ẹwù ẹ ti yàgàn nù yìí tẹ́ wà yìí ẹ lọ́mọ gidi bí o torí àwọn eléyìí èso ọmọ rẹ tẹ́ bá ń gbọ́ òkú òbí mọ mí ìbí ọmọ bá lọ́rùn ọmọ yọjọ ìyá rẹ̀ bí ẹkún àwọn eléyìí gan ni ẹ ń jẹ bẹ́ẹ̀ àlàáfíà kan ò sí bọ́yẹ̀rẹ̀ rẹ wo ọmọ dùnmí fún wọn onímọ̀ tí èèyàn fi ń sìnkú mo rò pásọ ti tán lé yín nígbà tẹ wá lẹ ẹwọ́ ọmọ ìyálájé onífìlà tí ń ta gèlè ẹwọ́ gèlè bí òmìnira tẹ̀ fi sòkò àgbàlagbà ẹ mọ bìrì tí mo kọ̀nsúmù tẹ ra ń bẹ̀rẹ̀ àtọ́jọ́ yìí ní jọyín lójú mo lọ́jà yín ti bàjẹ́ ẹ̀rẹ́ èèyàn sọ fún yín ọjà sáwọn eléyìí ẹkún ọ̀nà tí ń bẹ lẹ́yìn bọ́ọ̀sì tí ń ná bóyá bíi Akínyẹlé Gbágidùgbẹ̀ ibẹ̀ wọ́n ti lè rí tẹ ẹrẹ́ tí ó ra àgbò kan lọ́wọ́ yín mo pẹ́ lọ́jà gidi ni èyí tí mo rà ó yẹ kí n gbówó mi padà lọ́wọ́ yín nígbà ẹ ti kọ ẹ̀sì sílé fáńkẹ́rù lọ bó ti mọ̀ pé ẹ̀mọ́ ti ń kàn yín mọ́ kò sí wàhálà o níjọ́ tẹ́ ẹ bá láwọn ọmọ iṣẹ́ láwọn tí wọ́n ti wọ jìbì aṣọ mẹsírẹ́sìn ẹ wọlé yàrá jẹ́ wọlé ẹ wò àtọkùnrin dà lábẹ́ wọn ti bàjẹ́ bí gbogbo wa bá kó nù wọn ọdún 10 lálùkà tó jáde ṣé ẹ ti gbọ́ ẹni wọ èèyàn gidi ẹ lọ́wọ́ ẹni tí ó mú ojú eléyìí pé Sisi tó sìn ẹ wò kọ́mọdé jẹ́ làámọ̀ ẹ ra multivitamin fún o tẹ́lẹ̀ ìtítọ́ tiẹ̀ ti yẹ o ẹ wo kòtò rẹ̀ bí kòtò ayé fíìmù ajílẹ̀ lóde ọ̀run wọ́n wá rí bí ọ̀rẹ́ tí Fádéyì olóró mọ́ lò láyé ijó òdòdó ìyá yẹn pọ́n yàrá àtàrí ìlú ẹ mọ́ bínú sí ẹ ti gbọ́ mọ́ gbé báàgì rẹ̀ rìlú yín o. ẹ̀yin ọmọ ẹ mọ lọ. Bad market. ẹ dákun mo tún fẹ́ béèrè béèrè kan ẹ dákun ẹnu òròfó onú wọn ságẹ̀ ni ọmọ òun gbọ́n. ọkùnrin ni. Jesus. tí ẹ ya wèrè mọ́tò. kí ni gbẹ. mọ́níjì onígìnì tẹ̀ sí òbú ọ̀ ẹlẹ́nu pẹ́ kẹ̀kẹ́ bí bọ́ọ̀rì sí kẹ̀kẹ́ mọ̀ ń bọ́ o wẹ̀kẹ́lẹ̀ bí wọ́n takótú àwa wí tẹ̀ ẹ̀rọ ọmọ gidi gbé fún mi ẹ wá lọ gbá àwọn èṣù bí inú fi ìmúya ìkíná korúkọ rẹ̀ náà ìyá àbẹjọ ọmọ ayé le mo bí léèrè ni gbẹ̀yìn náà sì ti wá fa bóyá tó ti dàbí àwọn òkú tí ọ̀dùn ó gbà sọ ẹ wò ó ìbò kọ́lé iṣẹ́ yìí jẹ́ èsì ní yọwọ́ mi ẹ dẹ́kun ẹ mọ́ bínú èlò lọ́kọ̀ ń pa tọ́kọ̀ ń pààyàn kí lẹ̀ ń ta bí díẹ̀ tó gba mọ́níjì òpònú ẹ bá bí kí iṣẹ́ kí mọ́níjì eléyìí ń ṣe ẹ wo bàtà tọwọ́ sunkún sẹ́ka ẹ Tinubu káàbọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹ bàtà lọ́wọ́ sẹ́sẹ̀ hùn ìyàlájẹ onígòlù 17 tọ̀ owó ẹ̀kọ́ tí mo rẹ̀ bá ń dá padà mọ́níjà. ẹ gbọ́kọ̀dì ẹ ń sọ gbogbo ẹ̀ látàárọ̀ mò ń wò yín bí ẹni ayé rẹ̀ pin yín kí ló mú yín tó ń ṣe tẹ́ ń ṣe ràndànràndàn náà kí ló mú yín táyé yín ò ní ìtumọ̀ náà èló gan lẹ̀ náà lè sẹ́ mi bẹ́ẹ̀ bá sì wà náà kẹ́ gbà wín ọtí kẹ́ gbà wín pọ̀nmọ́ á lẹ́yìn ni kẹ́ tó rówó san ẹni ẹ̀yìn kan ewúrúgbọ̀n sọ́kùnrin ni àwọn ọkùnrin bíi tiyín náà ń gbé tó bá wọn ṣeré tán inú wọn ò dùn ẹ̀yin gan pariwo wáyé wàhálà ẹ rántí pé ìjọba orílẹ̀-èdè orí wọn ti burú ni wọ́n yẹ wọ́n dá sí ọ̀hún gbogbo yín ẹ mọ́ dé kóòtù rárá kẹ́ẹ̀kọ́ lo agodi kẹ́ẹ̀kọ́ lo 150 years ṣé gbogbo kiri tẹ́ ẹ kọ́ bí eégún oko yìí tẹ́lá bí yóò sàtẹ́ kankan àwọn kiri wé nígbà tí ọwọ́ ìjọba báyìí tẹ́ bá gé wọ́n gé kàyé àwọn kiri ìdánù ni bẹ́ẹ̀ mo sọ fún yín. bí fìlà yín ṣe jìn lọ́pọlọ yín ṣe tẹ̀ kò sí wàhálà táyé yín ò ní ìtumọ̀ kò sí wàhálà fìlà tó sáná jò ìyàlájẹ. ẹ wo bí ẹjẹ sọ tọrọ fún yín kò sí nǹkan kan tíjọba lè ṣe
àwọn ìjọba gájọ rògbò àjọ lẹ̀pọ̀ àjọ jẹkùnrin kí ló mú wèrè ó ń kéyìn báwo wí ẹ wo bí mo fi dá yín lójú pé ńgbà tẹ́ bá padà wá hàn ẹ rí àwọn ọmọ tó sinẹ àwọn ọmọ tó lẹ àwọn ọmọ tó le ẹ̀yin bú ọmọ tí ẹ̀rí kó tó di pé ń padà wá ìjọba ó ti gbé fọ̀sẹ̀ lílé ayé yín wọn ò lè gbé sọ́ọ̀bù wọn kò fọ̀sẹ̀ lílé yín sórí wọ ọmọ níjà ẹran bíi pọ̀nmọ́ ìjẹ̀búgbó tí wọ́n sun tí ò jiná mọ̀ n bá wà bọ́ ọ tójú ẹgbá bí ìdọ̀tí ojú àgbàrá bí ó ṣe máa wò bí àbíkú ọmọ tí ò ní dúró gba sọnù sọ ẹ rí àti wọ́ o àti ìyálé pèsè ẹ̀sọ̀ ìyálájé ayé òrì fúrọ̀ yín torí gbogbo léèsì olórí burúkú tẹ mọ́ kó sí ayélujára bí eyé ẹjẹrẹ tó wá lọ káwọn ọmọ dáadáa ọmọ rẹ kò di ẹkọ sí ìdànù jàre kí ló mú yín tẹ̀ tí ẹ̀ ń jábọ́ gan kí ló mú yín tẹ̀ ń jábọ́ tẹ̀rẹ̀ ní eyín gan. ọjà bísímìlà ẹ̀kan fún mi wákàtí kan face to face kẹ́mi kó lè wà ń bẹ̀ sẹ́ẹ̀rí gbogbo ìwọ ọmọ níjà yìí tó pé aràn rẹ̀ ń yoru smoke òbò sí bẹ́lẹ́nu rẹ̀ ojú rẹ̀ tí ọ̀dà tí ọ̀yọ́ tọ̀dà bí rádà tó rí bí ọmọ tí ọgbẹ́ àìlówó tó ṣe ń bí ìsàlẹ̀ ìgànnà tó wúlò tó sàǹfààní pàtí wà ń ti etí ẹ̀bí àpẹẹrẹ ilé olóko. páìpù ọrùn yín ṣe ń ràn bọ́bá wa lọ jáde ìsì ẹ̀ wà sọlẹ̀. fẹmi ọ̀fẹ́ mọ́ bàyín jọ ẹ̀bà má káwọn èkìsà tẹ kó tẹ̀ ìpinnu tó dàbí làgìtàn nílẹ̀ mara àgànà. ẹ sanwó ọtí tẹ lọ lẹ́lẹ́kẹ̀lò. wọ́n ṣe ti sanwó mẹ́ta inú mẹ́ta yẹn lèmi náà ti ní pé kí n yọ fẹ́ yọ. wọ́n ti sanwó lọ sí jẹ́ mọ̀ wọ́n sanwó. hello ẹyọ kan mọkàn ní ìsìn mú ọtí yín tó ti kan. ó ti mú ẹyọ kan sanwó. àlọ́ tí yín kárí pé kò sí gbẹ̀rù látàárọ̀ mo rò kò tí tó ṣe ìsìláìlẹ̀ yìí ń ta àníjọba èmi nílò ilé wọn sẹ́ẹ̀rí gbogbo sọ́ọ̀bù yìí tí ọba bàjẹ́ ṣé mo ṣe ń wẹnu yóò wà dàbí abẹ́ ẹni ṣe fọ́ kẹ̀kẹ̀kẹ̀ àti bí ilẹ̀ títí mẹ́ntì ò dùn. sẹ́ẹ̀mì ni wá ní ẹ̀gbọ́n kọ́ di èmi náà mọ̀ ṣe kúure. ọyẹ ẹnìrò ẹjẹ abara wa lọgbà mọ̀ ṣe kúure bẹ́ẹ̀ bá lè ya wèrè mi kí ọjà wèrè jẹ́ kọ́ pàdé. èmi náà ṣe kúure. àtà ní báyìí nana ni. sínú tó ṣe bí mọ́níjà gan wà láti àná ìfọ̀ sí wẹ̀ yìí kílẹ̀ ṣe eré lẹ pé ní mo tún lè gòkè bá ti ń jẹ ẹyin àti báàní kí ni kẹrẹ kílẹ̀ ta ẹyin olóṣèlú àti sẹ́mi kẹrẹ mistake sẹ́mi. ó ti yé mi bó bá rí bákan náà. ìyàlájẹ wo ni rẹ bí kúlú sọ ó sì ní wọ́wọ́wọ́ bí ẹni tó kù táàdì ó lò sí ẹ̀rí ìyàlájẹ onígóòlù lọ́rùn ẹlẹ́yìn kí ló kó sí ó tún lògò tún gbégbó ọ̀run kọ́mọ́dà mọ́níjà ti sí ọ̀kẹ́ àbábílẹ̀ kọ́ ẹgbẹ́ ògbẹ́mi ẹ̀pẹ̀rẹ̀ wá gbọ́rọ̀ ẹ jẹ́ n parí ọ̀rọ̀ tá àmọ́ fẹ́ sọ̀rọ̀ sí.